Òkodoro Yorùbá tẹlifíṣàn. eléyìí lágbára o eléyìí lágbára ọ̀rọ̀ ńlá lọ́rọ̀ yìí gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin alálùbáríkà ẹ jọ̀ọ́ bá mi sí à prógámù torí tọ́lọ́hún eléyìí lágbára tá a bá rí tá a máa wí nílé tá a bá rí nílé la gbọ́dọ̀ sọ tẹ́ eléyìí lágbára ó kà mí láyọ̀ ọjọ́ mi lójú ó yà mí lẹ́nu sẹ́nitọ̀ Solomon Ọláwálé Ọlámilékan Yayi ní Ogun State eléyìí tó ṣe lágbára eléyìí pọ̀ ọ̀pọ̀ Solomon yọ ẹ Christian náà ṣe bí Christian ni ẹ sẹ́nitọ̀ Solomon Yayi Ọlámilékan Adéọlá ṣe bí Christian ni ẹ náà ṣe bí Christian ni ẹ ọdẹ sadúrú orí tó báyìí sínú Islam sẹ́nitọ̀ Solomon Ọlámilékan Adéọlá Yayi ó sì ran 100 èèyàn ní Mẹ́kà 100 èèyàn ní the Ogun State sẹ́nitọ̀ Solomon Ọlámilékan Adéọlá Yayi ẹkún ò ní parí ẹ̀ nìyẹn kẹ́nìkan wá pẹ́lẹ́ yìí ṣe wòlíì ẹ̀yin afẹ́ wá ṣe fatiwa kò ní ládá asọ́látù ìmádù dín fine famani akọ́mà afakọ́dí akọ́mà dín wàmọ́ tàràkà ó famani àdámà afakọ́dí àdámà dín irun ṣe pàtàkì gẹ́ o ọ̀dẹ̀ tóbi gẹ́ o àmọ́nu tá n kí yẹn ṣé torí ọlọ́la fi ń kí ni àbí torí ara wa wàláì torí wa ni bá a kí kò lé ọlọ́lọ́n kún bá a kí kò dín ọlọ́lọ́n kù à ń kí torí tí akálẹ̀ bá a pàdé ọlọ́n dáadáa tó o bá wá ń kírun tí o sì wọ ọmọlúwàbí lára rẹ àfa ọjẹ pàṣàpàṣàyà wọ́n mọ̀ bàdá lákà màrúfà fàrídàwù sukiran ka sukiri nabatele adidi diyami sẹ́nitọ̀ Solomon yọ ẹ Christian adẹ saduru tó bá sínú Islam Ọlọ́run má jẹ́ parẹ́ o má jẹ́ dààmú má jẹ́ ráre má fi wàhálà mùsíbà kún ọ̀rọ̀ yín wọ́n ládùn ní ti ń bẹ lára gbogbo àwọn tẹ́ ẹran lọ Mẹ́kà ọkùnrin wọn obìnrin wọn ọmọdé inú wọn àgbà inú wọn má jẹ́ nǹkan kí nǹkan ṣe yín ọlọ́mọ inshallah la quwwata illa ẹ̀yin náà lọ change olówó ń bẹ nù mùsùlùmí àwọn tọ́lọ́ nǹkan bẹ́ẹ̀ àmẹ́ni ọláàánú kéré mò ń wí ọ̀rẹ́ mi kan àtàkì mi ọfẹ́ máa bá mi jiyàn ọ̀yá ńlá ti gbọ́ tí kìrìsìtẹ́nì rán 100 lọ sí Mẹ́kà ọ̀yá mùsùlùmí wo la ti gbọ́ tí rán 50 tí ọ̀sẹ̀ ni ọlọ́nkẹ́ nù wa ni ẹni ọlọ́nkẹ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní fọwọ́ tọ́ ilé mi o torí náà gbogbo ayé ẹjọ́ bá ní bẹ́ẹ̀ lọ́n fún sẹ́nitọ́ Solomon Ọlámilékan Adéọlá Yayi Ọ̀ṣun state kúkú ni mí àmẹ́ni ọba ṣe dáadáa kì bẹ́ẹ̀ náà ni bàbá wa Alhaji Munirudeen bọ́lá yẹn bá mi jí managing director sí Waterway Authority níwà à ń bọ̀ 2026 ilé yá ló súnmọ́ yìí nìsín ó kéré tán bọ́lá òye bá mi jí ọ̀rọ̀ àgbo bíi 500 100 àgbò tí ọ̀hà fún gbogbo imam gbogbo àwọn àfáàs Ọlọ́run kí ẹ̀yin kan náà inside kẹ́ fi sàánú mẹ̀kúnnù kẹ́ dojú ọ̀kà àwọn àfáà ẹ̀ tún dínú oríire máa wọn àfáà ni ẹni ọba ṣe fún àná là á pariwo ẹ̀ bí kìrìsìtẹ́nì bí ọba wúlò fún mi ní mọ̀ pariwo ẹ̀ tèmi nu. Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Èdè ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.